tètè pẹ̀lú àwọn èèyàn rẹ̀ o. Olúwa jẹ́ kí n jogún ìsinmi lẹ́yìn ikú, kí n lè máa yìn ọ́ tètè pẹ̀lú àwọn èèyàn rẹ̀ o. Olúwa, 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 Olúwa jẹ́ kí n jogún ìsinmi, ìsinmi, ìsinmi lẹ́yìn ikú, kí n lè máa sìn ọ́ tètè pẹ̀lú àwọn èèyàn rẹ̀ o. Olúwa, 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 Olúwa wa, Olúwa, Olúwa jẹ́ kí n jogún ìsinmi, 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 ìsinmi lẹ́yìn ikú, kí n lè máa sìn ọ́ tètè pẹ̀lú àwọn èèyàn rẹ̀ o. Kí n lè máa sìn ọ́ tètè pẹ̀lú àwọn èèyàn rẹ̀ o. Lord, you are so good. Blessed be thy name. My Lord, you are so good. Blessed be thy name. In heaven you are the Lord. On earth you reign forever. Oh Lord, how great thou art. Blessed be thy name. Amen. We give God Almighty all the glory for the life of Oluwa. We give God all the glory because He's a greater God. Because He's the Father who loves His children. He is our Father. He is the mighty man in battle. He got the battle. The battle is for God. He will fight it and we will hold our peace in Oduduwa land. The Lord God Almighty will fight the battle and we will hold our peace in Oduduwa land. What can we say unto the Lord? The Lord who has started the battle and is still fighting it now. And He has promised that He will give us peace in Yoruba land. He has promised that He will give us divine peace in Yoruba land. And it's the Lord that has never failed. The rock that never fails. Let me hide in you. Let me hide in you. In you there is power. The rock that never fails. Let me hide in you. I love to hide in you, Daddy. Oh, let me hide in you. In you there is power. It's a greater God. Thank you, everyone, for your love. Thank you for coming again. Today is the 5th day. The 5th days of the prayer of our 7 days prayers for Yoruba land, for Yoruba nation. Today is the 5th prayer. We are still moving on. We are coming again tomorrow at 2 p.m. And by God's grace, it's going to end on the 13th of this month, which is next week, Saturday. We're going to pray the 7th one, but it's not finished. Even though we prayed the 7th day, it's not finished. We're still going to continue until our better become best. We want the best for our land, Yoruba land. We want the best for Oduduwa. We love Oduduwa. And we want the best for Oduduwa. God Almighty will work it out for us. We know it is beyond our power. It is beyond our own understanding in Yoruba land. What is going on right now? It is beyond our power. It is beyond our understanding. We cannot do. It's like we don't even know what is going on right now. But we know that we have God. We know that we have Father
who is the father of all fathers. We know that we have God, the beginning and the end of our life, the lily of the valley, the rose of Sharon. Alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. He owns the battle. He will fight it because he said in the Bible, he said the battle is for him and he will fight it. He will give us peace. And I have the strong belief that if the Lord God Almighty can fight the battle of Israelites and Pharaohs, he is going to fight our battle. The battle is for him and he will fight it. He will give us peace. We will hold our peace in Yoruba land as God liveth, because the Lord is the creator of heaven and earth. He created heaven and earth by his own power, by his own with his own image. He created us for the purpose not to go and wage war against each other. And I know that God created Fulanis and Hausas and the wicked ones over there that are waging war against the Yoruba land. I know that their heart belongs to God. God owns their soul. So with this, I know that we will overcome that battle. We will overcome that battle. We will overcome. We will overcome. We will overcome. For the Lord is on the throne. We will overcome. Yoruba land, we will overcome. We will overcome in the mighty name of Jesus Christ. We will overcome. It's the battle of God himself. He will fight the battle and we will hold our peace. We will overcome. We will get victory over Fulanis in Yoruba nation. We will get victory over Nigerians in Yoruba nation. Yoruba nation will get victory over Nigerians, over the evil Nigerians. To God Almighty be the glory. You are all welcome. I thank you for you've not been tired. You didn't get tired of me. You didn't get tired of my program. And the Lord have said if it's only one person that plug in on this program, I should continue. So that's why I don't even worry. Even though I don't have 20 people that watch it, I know I have somebody there that have watched and have gained something, one thing or the other. So I don't even care. I don't think because 3,000 people has not watched my video, because 1 million people have not watched my video, it doesn't matter. What should we gain? If it's only one person that plug in, will gain more than millions. So I'm okay with God. The Lord God Almighty will be with us. We'll go straight to the point. But before we go straight to the point, I want to advertise this, our Oduduwa. This is Oduduwa. The shirt you're looking at that I'm putting on right now belongs to Oduduwa, Women in Action. Yes. Oduduwa, Women in Action. You can see it on my page. We too, we are in. We are ready. We are ready to fight the battle with Yoruba land. We are getting our Yoruba land, and the Lord is going to work it out for us. The Lord will back us up to get this Oduduwa land. If you know you are strong there, you know you are responsible, you are not in and out person, one leg in, one leg out person. We don't want that kind of people in our Oduduwa group, Oduduwa Women in Action. We want straightforward people. So if you know you are straightforward, and you are responsible and you are ready to, to abide with all our laws, you can join us. You can put your message in my inbox and be ready to fight for Yoruba land. We are in action. Oh, Yoruba, Oduduwa in action. We are for action. We are for action. There's no more play. We too, we are ready in any area to help Yoruba out, to fight the battle out for Yoruba land, for us to get our nation, to call the evil ones out of us. Yes. Ọ̀nà ló jìn. Ọmọ ní bàbá, bí wàá náà ṣe ń pàwé yẹn. Yes, ọ̀nà ló jìn. Ọmọ ní bàbá. We own our land. Our land, Yoruba land, does not belong to the evil Fulanis, nor evil Hausas. It belongs to us. Because we have been so merciful. We have been so generous, so kind in the land of Yoruba. That's why we allow them.
We accommodated all of them. And now at the end, see what they are doing to us. Killing everybody up to yesterday. They are still killing. They are killing. They are kidnappings. Even what surprised me, what baffled me, is that even we Yoruba ourselves, I will say that in our language. Èyí tó dùn mí jù ni wípé àwa ọmọ Yorùbá gan fúnra wa, ó mà ṣe o. Àwa Yorùbá gan fúnra wa, a tún ṣe ara wa, a tún dalẹ̀ ara wa, a tún kidnap ara wa. Kí ló dé? Kí ló dé? Àwọn kan fẹ́ kàn dàgbà ṣá, àgbà wọn kàn fẹ́ fi ṣorí burúkú. Àwọn kan dàgbà ìyà ṣá, wọ́n fi wú lórí, wọ́n fi ṣorí burúkú nílẹ̀ Yorùbá. Wọ́n fi kó ogun ti àwọn ọmọ wọn. Wọ́n kàn dàgbà ṣá. Àgbà tó yẹ kán máa fi ṣe rere, kán máa fi tọ́ àwọn ọmọdé sọ́nà, kán máa fi tọ́ àwọn ọmọ wọn, kán máa fi tọ́ wa sọ́nà. Àwọn kan kàn gbé ewu yẹn sórí, wọ́n fi ṣorí burúkú ní orílẹ̀-èdè Yorùbá. Wọ́n fi ṣe ìkà fún àwọn ọmọ wọn. How long lẹ fẹ́ ṣe tílé ayé bá sun yín? Ẹ give up. Ẹ give up. Ẹ tẹkọ̀ létí, ẹ máa lọ. Ẹ fi àwa youth sílẹ̀, ẹ fi àwọn ọmọ tẹ́ bí sílẹ̀. Ẹ jẹ́ kán ṣoríire. Ẹ lọ kidnap. Yorùbá lọ kidnap ara wọn nínú ilé. Wọ́n náà lọ gbé kí lórúkọ bọ̀bọ̀ tán tún ṣẹ̀ṣẹ̀ gbé ọ̀tọ̀ lẹ plan 2 weeks ago. Ẹ fẹ́ gbé Sunday Igboho. Ọjọ́ Friday again ẹ tún lọ kidnap Awikonko, whatever his name is. Ẹ tún lọ kidnap Awikonko. That is not the major thing right now, Yoruba land. That is not the major thing right now. The major thing na ní bá ṣe máa find solution sí ogun tó ń jà wá nílẹ̀ Yorùbá. Kó tilẹ̀ jẹ́ wípé bóyá Awikonko ṣe ẹ̀ṣẹ̀ tó ṣe ó yàtọ̀ sí Yorùbá agitation. This is not the time. This is not the time. Àsìkò yìí kọ́ ló yẹ kẹ́ máa gbé anybody. Tó bá jẹ́ pé ẹ lo number 6 yín. Tó bá jẹ́ pé ẹ̀yin àgbà ibẹ̀ ẹ̀yin tẹ́tẹ́ ń dà lúrú nílẹ̀ Yorùbá. Tó bá jẹ́ wípé ẹ lo number 6 yín, ẹ jẹ́ kí orí yín pẹ́ ni. Tó bá jẹ́ pé ìwú tó wà lórí yín pé kì í ṣe pé orí burúkú lẹ fi ṣe ni, kì í ṣe àsìkò tó yẹ kẹ́ máa gbé àwọn ọmọ Yorùbá, kẹ́ tún lọ máa lọ sínú ilé, kó ìbọn lọ máa kidnap àwọn ọmọ Yorùbá nínú ilé ni. Kẹ́ni torí pé ẹ gbé wọn, torí pé wọ́n ṣẹ̀. This is not the time. Àsìkò nìyí nílẹ̀ Yorùbá fún gbogbo wa láti pa ọkàn pọ̀ àti láti parapọ̀ láti jẹ́ ogun yìí. Ká gba ilẹ̀ Yorùbá, kí Ọlọ́run kó gba orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ fún wa. Kì í ṣe àsìkò ní láti sọ pé a fẹ́ gbẹ̀san nǹkan tó ṣe fún wa. Ẹ kó ìbọn, ẹ lọ bá ẹ kó sójà, ẹ lọ ń pick àwọn èèyàn nínú ilé pẹ̀lú ìbọn, ẹ lọ ń gbé àwọn ènìyàn nínú ilé pẹ̀lú ìbọn. Is this the time? Tó bá jẹ́ wípé orí yín pé, tó bá jẹ́ wípé orí yín pé, tó bá jẹ́ wípé ìwú tó wà lórí yín pé ẹ̀rọ pé rere lẹ fẹ́ fi ṣe nínú ayé, tí ò ń ṣe orí burúkú lẹ fẹ́ fi ṣe. Ẹ̀yin tẹ́ lọ plan, tẹ́ ń dènà de Ìgbòho, tẹ́ ń gbé Awikonko nílé. This is not the time for that. Àsìkò nìyí fún wa láti sán bẹ́ẹ̀lì tí wa kó le. Àsìkò nìyí fún wa láti ja ìjà orílẹ̀-èdè Yorùbá yìí. Ká gba orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn amúnisìn, kúrò lọ́wọ́ àwọn agbénipa. Kí ló dé? Àwọn èèyàn wà bẹ́ẹ̀ wọn oúnjẹ òòjọ́ jẹ. Wọn rọ nínú oúnjẹ 3 tó yẹ ká máa jẹ lójúmọ́, wọn rí oúnjẹ ẹ̀ẹ̀kan jẹ lójúmọ́. Gbogbo èèyàn kò tiẹ̀ kan ẹ̀yin àgbà ọ̀dàlúrú ọ̀bàyéjẹ́, gbogbo èèyàn ò tiẹ̀ kàn yín rárá. Kò kàn yín. Gbogbo tó kàn yín, tó wà lọ́kàn yín ni pé kẹ́ṣẹ́ lọ máa gbé àwọn ènìyàn nínú ilé, kẹ́ lọ máa gbé wọn, kẹ́ lọ máa háìdè wọn. Kí ló dé? Ṣòwòrẹ́ sì wà nínú ìkákó yín. Ẹ tún lọ gbé ẹlòmíì. Ẹ fẹ́ gbé Ìgbòho ní last week, ẹ gbé tì. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí gbé, ẹ̀ tí ẹ lè rí gbé náà. Ẹ lè rí Sunday Ìgbòho gbé. Nítorí pé greater is he that is in the Sunday Ìgbòho than he that is on this earth. Ẹ lè rí Sunday gbé, ẹ sì lè rí Koiki gbé. Because Ọlọ́run ti equip wọn pẹ̀lú agbára. Ṣùgbọ́n mo dúró lórí àpáta ayérayé tí ṣe Jésù Kristi ní wákàtí yìí. Wípé gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ ń da orílẹ̀-èdè Yorùbá rú, ilẹ̀ kó lanu kó gbé yín mì ní orúkọ Jésù olùgbàlà. Gbogbo ẹ̀yin tí ẹni pé ẹni jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó ní ìsinmi. Gbogbo ẹ̀yin tí ẹni jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá pé ẹni jẹ́ kí ìsinmi kó jọba ní orílẹ̀-èdè Yorùbá.
ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì, mo dúró lórí àpáta ayérayé tí í ṣe Jésù Kristi olùgbàlà. Mo dára mi pọ̀ mọ́ àwọn tọ̀run, mo tẹnu mi bọ́nú ibú ẹ̀jẹ̀ Jésù pé gbogbo ẹ̀yin ènìyàn, ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, lórúkọ Jésù ẹ lọ rí kúhe, lórúkọ Jésù ẹ lọ ṣòfò dànù. Gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, ẹ̀yin tẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ò ní ní ìsinmi, tẹ́ ní àní ní ìsinmi ní orílẹ̀-èdè Yorùbá, lórúkọ Jésù olùgbàlà, àní òfò gẹ́gẹ́ bí omi ẹ̀fọ́ ṣe máa ń ṣòfò dànù, lórúkọ Jésù ẹ lọ ṣòfò dànù, lórúkọ Jésù ẹ lọ ṣòfò dànù. Gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, ẹ̀yin tẹ́ ní ẹ̀ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó tùbà kó tùṣẹ, ní orúkọ Jésù olùgbàlà, ní orúkọ Jésù olùgbàlà, Ọlọ́run kó gbé iṣẹ́ lé yín lọ́wọ́. Iṣẹ́ tí ẹ máa ṣe láti àkókò yìí lọ títí dé òpin ayé yín, títí tí Yorùbá máa fi ní ìtumọ̀, tí Yorùbá fi ní tá fi tùbà tá fi tùṣẹ, Ọlọ́run kó gbé iṣẹ́ burúkú lé yín lọ́wọ́. Iṣẹ́ bí pé kẹ́ ya wèrè, iṣẹ́ bí pé kẹ́ máa gbélé gbọ́, kẹ́ wà nínú yàrá kẹ́ má lè jáde mọ́, kẹ́ máa kó ìgbẹ́tẹ̀ ń yà kẹ́ máa jẹ́ kó jẹ́ oúnjẹ fún yín, ìtọ̀ tí ẹ̀ ń tọ̀ kó máa jẹ́ omi fún yín kẹ́ máa fi ṣomi mu sí, lórúkọ Jésù olùgbàlà kó lọ rí bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, lórúkọ Jésù kó lọ rí bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, lórúkọ Jésù kó lọ rí bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ nílẹ̀ Yorùbá ò ní ní ìsinmi. Ìsinmi kò ní jẹ́ ti yín ní orúkọ Jésù, nítorí pé tí adìyẹ bá ti balẹ̀ okùn, ara ò kì í rọ okùn, ara ò kì í rọ adìyẹ. Gbogbo ẹ̀yin ènìyàn, ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, àti bẹ̀rẹ̀ lórí àwọn Fúlàní títí dé orí àwọn Haúsá, gbogbo ẹ̀yin tẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ò ní ní ìsinmi, gbogbo ẹ̀yin tẹ́ ní orílẹ̀-èdè Yorùbá wípé kò ní túbà kò ní túṣẹ, ní orúkọ Jésù Kristi ọba tó pè mí tó rán mi níṣẹ́, ní orúkọ Jésù Kristi orúkọ tó ju gbogbo orúkọ lọ, ní agbára Jésù, agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù, agbára tó ju gbogbo agbára lọ, àní ní orúkọ Jésù gbogbo ẹ̀yin ènìyàn yẹn ní ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ lọ ṣòfò dànù ní orúkọ Jésù. Wàhálà àti ìdààmú kó máa wọlé bá yín lórúkọ Jésù, àìrójú àìráyè kó máa jẹ́ ti yín ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá tẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ò ní ní ìsinmi, tẹ́ ní àwọn ọmọ Yorùbá lọ wọn ò ní lè padà sílé, wọ́n tún ní ẹ kóra yín sí airport, ẹ̀ ń gba passport, ẹ̀ ń sì sí passport àwọn ọmọ yín ní airport. Ẹ mọ̀ pé ẹ ti ṣorí burúkú, ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ ti ṣorí burúkú, ẹ ti ṣorí burúkú, ẹ̀yin gómìnà orílẹ̀-èdè Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ papọ̀ mọ́ wọn, ẹ̀yin tẹ́ parapọ̀ mọ́ wọn, tẹ́ parapọ̀ ṣe òṣùṣù ọwọ̀ mọ́ àwọn gómìnà ìkà orílẹ̀-èdè Yorùbá tẹ́ jíjọ́ ṣe ìkànnì, ẹ ti ṣorí burúkú lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì. Àní gbogbo yín èyí tó bá yẹ kó ya wèrè nínú yín lórúkọ Jésù kó lọ ya wèrè, èyí tó bá yẹ kó ṣòfò dànù bí omi ẹ̀fọ́ nínú yín lórúkọ Jésù. Mo dúró lórí àpáta ayérayé tí ṣe Jésù olùgbàlà, èyí tó bá yẹ kó ṣòfò nínú yín kó lọ ṣòfò dànù. Gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá, mo tún gbọ́ lánàá again, wọ́n ní ṣe lẹ wà ní airport, ẹ tún ti yan àwọn delegate airport kó máa gba passport, kó máa sì passport àwọn ọmọ yín tó bá bọ̀ nílé. Ẹ ti ṣorí burúkú sẹ́, ẹni gan tó mú àmọ̀ràn yẹn wá lára yín lórúkọ Jésù ó ti ṣorí burúkú, ó máa gbélé gbọ́ ni. Àwọn ogun ọ̀run á wá iṣẹ́ fún gbogbo yín ṣe, ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, ẹ̀yin ọ̀tá ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọ̀tá ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire, gbogbo ẹ̀yin tẹ́ fira yín ṣe ọ̀tá fún wa ní orílẹ̀-èdè Yorùbá, tẹ́ ní àní ní ìsinmi, tẹ́ ní àìsinmi àìbàyè, òun la máa fi lo ìgbà wa ní orílẹ̀-èdè Yorùbá lórúkọ Jésù Kristi. Àní mo rẹ padà lẹ́yìn lórí, àìsinmi àìbàyè kó jẹ́ ti yín. Gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá ní orúkọ Jésù Kristi olùgbàlà, orúkọ tí a kì í pè ṣeré, orúkọ tí a kì í pè jẹ́rìí rọ́, àní mo tún pè é pẹ̀lú agbára ìpè. Mo wá rí ara mi mọ́ níbú ẹ̀jẹ̀ Jésù, mo wá fi iná Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì mo fi yí ara mi po, mo fi iná Ọlọ́run yí ara mi po, mo sì fi yí gbogbo àwọn tá a jìjọ ń gbàdúrà níbí, mo fi iná Ọlọ́run yí gbogbo wa po, mo fi iná Ọlọ́run yí gbogbo àwọn ọmọ mi po ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ò ní ní ìsinmi, tẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ò ní ìsinmi wọn ní báyìí lórúkọ Jésù, ẹ̀ ní ní ìsinmi lórúkọ Jésù. Àlàáfíà yín kó di fíàfíà lórúkọ
lórúkọ Jésù ẹ bú ẹ ní ríbi fi run lórúkọ Jésù olùgbàlà àní ẹ máa rí kú ṣe ẹ máa ṣòfò dànù bí omi ẹ̀fọ́ ni gbogbo ẹ̀yin tá tún lọ pílánì wípé àfikún gbé Ìgbòho ẹ lè rí gbé ẹ sì lè rí pa nítorí pé ó wà nínú Ọlọ́run sì wà nínú rẹ̀ ó ní tí ìwọ bá wà ní inú mi tí mo sì wà ní inú rẹ̀ who is the wicked who is the devil who is the devil who are they agbára yín kò tó agbára kò tiẹ̀ lè dúró lẹ́gbẹ̀ẹ́ agbára Ọlọ́run ó ju ti yín lọ orú Ọlọ́run yẹn ní agbára Jésù kì í ṣẹgbẹ́ agbára rẹ ṣọgbọ́n ẹ̀yin ìka orílẹ̀-èdè Yorùbá ẹ sinmi ariwo ẹ sinmi agbájá nítorí wípé olùgbàlà ga jù yín lọ ẹ bá sinmi ariwo gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá ẹ bá sinmi agbájá nítorí wípé agbára Jésù kì í ṣẹgbẹ́ agbára yín ṣẹgbọ́ ẹ sinmi ariwo gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá ẹ sinmi ariwo gbogbo ẹ̀yin ọ̀tá Sunday Ìgbòho ẹ sinmi ariwo gbogbo ẹ̀yin ọ̀tá Koiki ẹ sinmi ariwo gbogbo ẹ̀yin ọ̀tá gbogbo àwa tá ń jà fún orílẹ̀-èdè Yorùbá ẹ sinmi ariwo nítorí pé olùgbàlà ga jù yín lọ ẹ sinmi ariwo nítorí pé Ọlọ́run mi ga jù yín lọ Ọlọ́run mi ga jù yín lọ ọba àwọn ọba olúwa àwọn olúwa ológun ni Olúwa ológun ni orúkọ rẹ̀ ń jẹ́ ìbàjẹ́ wípé ẹ mọ̀ ni wípé Ọlọ́run ló ń ṣe òun ló ti ń ṣe bàbá fún wa orílẹ̀-èdè Yorùbá nítòótọ́ a ti misuse opportunity èyí tí Ọlọ́run fi fún wa ní orílẹ̀-èdè Yorùbá bẹ́ẹ̀ ni nítorí pé ẹ̀yin àgbà ìjà yìí náà ni ẹ̀yin náà lè jẹ́ ká misuse opportunity èyí tí Ọlọ́run fi fún wa lórílẹ̀-èdè Yorùbá ṣùgbọ́n bàbá mi wá dìde bàbá mi tún ti wá dìde Jésù olùgbàlà ti dìde ó ti dìde báyìí láti pa gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá rẹ́ Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì ti dìde láti pa gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá jẹ́ láti pa yín rẹ́ gbogbo yín máa parẹ́ ní orúkọ Jésù olùgbàlà gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ò ní ní ìsinmi gbogbo ẹ̀yin tẹ́ ní orílẹ̀-èdè Oòduà ò ní ní ìsinmi gbogbo ẹ̀yin tẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ò ní tùbà kò ní tùṣẹ́ ní orúkọ Jésù ẹ lọ parẹ́ ni ẹ lọ parẹ́ bí orúkọ ewé mọ́mọ́ yìí ẹ lọ parẹ́ ní orúkọ Jésù gbogbo ọ̀nà kó máa dímọ̀ yín ní orúkọ Jésù olùgbàlà gbogbo ọ̀nà kó máa dímọ̀ yín gbogbo ẹ̀yin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ní ìsinmi bẹ̀rẹ̀ lórí àwọn governors ìkà kú sàkàdákà hílí kúkú tèkèdà hímà kàsá hílí dàbò wàká húlí àkàdé èkè súkú gàdá hílí wàká kúkú sèkètà yí máka kúkú lè yí kàdà sáyí kàdà búhílì kàdà wàká kúkú sègà gàgàdà bùsáhílì kà mata lùkà gàdá húlí dàbò máka húlì kèdè sàká tukudega na kama sako do wakato deima mata kukuseke suhilide maka goilida kasaka wukuga dailima manupa nusaka chahilidabo maka sahili elidabusa wakasokoga wakaseke dailima wakaseili kakukusaka mahiliba elido sokota maka sulede keseku ili eketukuda ekemakahilida wahilika suilide matakusa hilidabo matahilide ili maka ili tuda itahuili imakasuku kakadahilika watado sokoda lakasoigada lakawakasu makakudeke ekeguda hilika alimasa wuli elimasa mahisakada malida sakula elimataduili kasakudekega lakadehili lakade watadusa makasu ili kado makaka sekega ili masau kada ilima mesaka kukudege elimata letedopo letedo kasa kukada ilima makasa huilide elimata ulika makasu hili katado koyakasa lakaso kode ili kadaga duili masahili kada mata duili ke debosekeda maka ili ke sekeka ili ka swilida maka hili dabo
goda makaseke koita dabo makaolila ili masahilida eli asatuda eli masatodo sahili ili masahuli makakasuilide makasuili kawilida makakwilide kasuhilika gahilida elita tukasa ili mataduili masaka toilida da sahulima eli masuilida kasa ilida bo. In the name of Jesus Christ. In the name of Jesus. Amen. Amen. In the name of Jesus Christ. We are going to pass through. I'm going to read that psalm that the Lord has given to us that we should use to fight this battle. The psalm that the Lord God Almighty has given to us that we should read. That we should read to fight this battle. Come with me to the book of Psalm 121. Psalm 121. Come with me to the book of Psalm 121. I will lift up my eyes unto the hills. From whence cometh my help? In Yoruba land. We Yoruba indigenes, Yoruba nation, we will lift up our eyes unto the Lord. Where cometh our help? Our help cometh from the Lord which made heaven and earth. Yoruba help cometh from the Lord which made heaven and earth. Yoruba nation, Yoruba indigene, we will not suffer. They will not suffer our foot to be moved. Because he that keepeth all Yoruba indigenes and Yoruba nation, he that keepeth us will not slumber. Hallelujah. He that keepeth Yoruba nation will not slumber. Behold, he that keepeth Yoruba nation shall neither slumber nor sleep. The Lord is the keeper of Yoruba nation. The Lord is the shade upon Yoruba right hand. The sun shall not smite Yoruba nation by day, nor the moon by night. The Lord shall preserve all Yoruba indigenes and all Yoruba nation from the evil ones, from the Fulanis, from the Hausas, and from the evil governors, from the wicked ones over there. The Lord will keep us from you guys. The Lord shall preserve all Yoruba nation, all Yoruba indigenes from the evil one, from the Fulanis, from the evil governors. The Lord shall preserve all Yoruba indigenes. The Lord shall preserve our soul. The Lord shall preserve our soul. The Lord God Almighty shall preserve all Yoruba indigenes. So the good ones, not the wicked one. The wicked ones, the Lord will not preserve your soul. Those of you that hate Yoruba land, those of you that don't want good for Yoruba land, those of you that don't want to hear Yoruba nation, the Lord will not preserve your soul. No, the Lord will not preserve your soul. Oh yes, you will die with your evil work in the name of Jesus Christ. Those who want to keep kidnapping Yoruba women, those who want to keep kidnapping Yoruba men, Yoruba boys, Yoruba children, those who want to gather themselves in the forest and continue to kidnap the indigenous, continue to kill our Yoruba people, the Lord will not preserve your soul. Jehovah Lord will not preserve your soul. You shall die of your evil work in the name of Jesus Christ. Every enemies of Yoruba land, the Lord will not preserve your soul. The Lord God Almighty will strike you to death in the name of Jesus. Everyone that are stealing Yoruba people, that are kidnapping Yoruba people, that are requesting for money, you want to eat, you want to reap from where you did plant nothing, you plant zero, and you want to reap billions from where you did not plant. You will not live. You will not live to see the brightness of the day anymore from this day in the name of Jesus Christ. You will not live. All Yoruba enemies, the enemies of our nations, the enemies of Yoruba land, you will not live anymore to see the brightness of the day in the name of Jesus Christ. I go to verse 8.
The Lord shall preserve all Yorubas going out and our coming in. Our going out and our coming in. The Lord will preserve us. The Lord God Almighty will preserve Sunday Igboho and Koiki. The Lord God Almighty and everyone that are following Sunday Igboho and Koiki, everyone that are following you guys to fight the battle, the Lord will preserve your going out and your coming in the name of Jesus Christ. The Lord will preserve you guys from evil, from now and even forevermore. The Lord will continue to preserve you. You will not die. Sunday Igboho and Koiki and everyone that are following you guys, everyone that are fighting the battle in order to rescue Yoruba land from the evil ones, from the wicked ones. Jehovah Lord will guide you guys. Almighty God will protect you. Jehovah Lord will preserve you. You will not die. You will live to declare the works of the Lord. You will live to see the goodness of Yoruba land in the name of Jesus Christ. Amen. Amen. In the name of Jesus. Yes, we have like two prayer points more. Oluwa ẹ̀yin ni ó yẹ láti gba gbogbo ọlá nítorí ẹ̀yin ni ó dá ohun gbogbo. Oluwa ẹ̀yin ni ó yẹ lẹ́yìn Jésù kò sẹ́nìkan o rárá. Ọba mímọ́ lọ́ba tí a ń sìn o nílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Yorùbá. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára la porúkọ rẹ̀. Nígbà wàhálà ayé dé o sí orílẹ̀-èdè Yorùbá. Bàbá mímọ́ àmàsádì ó dákun gbà wá là lórílẹ̀-èdè Yorùbá kò gbáyé wá là o. Alágbára la mórúkọ rẹ̀ o. Alágbára la porúkọ rẹ̀. Ìwé ní Sáàmù ni Psalm 121 tá a ṣẹ̀ṣẹ̀ kà tán. Ó ní Yorùbá nation àwọn gbé ojú wa sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ níbi tí ìrànlọ́wọ́ wà níbi tí ò ti wá. Àwọn gbé ojú wa sí orí òkè wọn ni ní orílẹ̀-èdè Yorùbá. Níbi tí ìrànlọ́wọ́ wa yóò ti wá. Ìrànlọ́wọ́ wa yóò ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá. Nítorí pé ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn. Bàbá sì ń pa orílẹ̀-èdè Yorùbá mọ́. Kò ní fi wá sílẹ̀. Kò ní fi wá sílẹ̀. Ọlọ́run àgbáyé kò ní fi wá sílẹ̀. Ọba àwọn ọba kò ní fi wá sílẹ̀. Ó yes, òun náà ló ti ń ṣiṣẹ́. Òun náà ló ti ṣe iṣẹ́ yìí bọ̀. Máa jọba lọ Ọlọ́run wa. Máa jọba lọ ní orílẹ̀-èdè Yorùbá. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa ó ní orílẹ̀-èdè Yorùbá. Ìjòyè tá kò lè rọ̀ ọ́ lóyè rárá. Alágbára tá kò lè ṣẹ́gun ni. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o bàbá mi o. Máa jọba lọ ò láyé wa. Olúwa a ti bẹ̀rẹ̀ àdúrà yẹn, àdúrà bíi mẹ́tàlá ní ta fẹ́ gbà sínsìn. A wá gba ìkíní báyìí wípé Olúwa a dúpẹ́ ní ọwọ́ rẹ níbi tí ó ti bẹ̀rẹ̀, níbi tí ó bá dé lọ́jọ́ òní, níbi tí ó mú wa lọ. Olúwa gbé ọ̀gá. Bá ṣe máa gbà ni mò ń sọ yẹn o. Bá ṣe máa gbàdúrà yẹn nìyẹn. Olúwa gbé ọ̀gá. Olúwa fi ọpẹ́ fún ọ. Olúwa fi ìyìn fún ọ. Olúwa fi ògo fún ọ. Nítorí pé ìjà náà tìrẹ ni. Ó jà, ó sì fún wa ní ìṣẹ́gun, ó sì fún wa ní ìsinmi. A fẹ́ dúpẹ́ ni. Headline yẹn bẹ̀rẹ̀ sí ní dúpẹ́. Ẹ bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Ẹ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tó mú ilẹ̀ Yorùbá mọ́ ọjọ́ òní. Ọba tó ti ja ìjà náà bọ̀. Ọba tó bá wa jà á dé níbi tó dé lọ́jọ́ òní. Ọba tó tún sì ń jà á lọ. Ọba tó máa gba ilẹ̀ Yorùbá fún wa. Lágbàtán ni. Ọba tó máa ja ìjà náà tó máa fún wa ní ìṣẹ́gun ní orílẹ̀-èdè Yorùbá. Olúwa gbé ọ̀gá.
Olúwa gbé ọ̀gá, Olúwa fi ọpẹ́ fún ọ, Olúwa fi ìyìn fún ọ, Olúwa fi ògo fún ọ, nítorí pé ìwọ ni ọpẹ́ tọ́ sí, nítorí pé ìwọ ni ìyìn jẹ, nítorí pé ìwọ ni ògo jẹ. Hey, ológo lólógo, ṣé bí bàbá mi lólógo yóò máa gbògo lọ lórílẹ̀‐èdè Yorùbá. Ológo lólógo, bàbá mi lólógo yóò máa gbògo lọ ní. Ológo lólógo, Ọlọ́run mi ló ní ògo. A yìn ọ́ nítorí pé ìwọ ló ní ògo. A yìn ọ́ Olúwa nítorí pé gbogbo ògo ló yẹ ọ́, nítorí pé ìwọ náà ló máa gba ògo lọ ní orílẹ̀-èdè Yorùbá. Olúwa gbé ọ̀gá, a fi ọpẹ́ fún ọ, a fi ògo fún ọ, nítorí pé ìwọ ni ọpẹ́ yẹ, ìwọ ni ìyìn yẹ, ìwọ náà ni ògo tọ́ sí. A gbé ọ̀gá bàbá, a gbé ọ̀gá bàbá. Ìwọ lọ́pẹ́ yẹ fún ọ bàbá, ṣé bí wọ́n lógo yẹ fún Ọlọ́run lórílẹ̀‐èdè Yorùbá. Alpha Omega o, ìwọ lọ́pẹ́ yẹ. Alpha Omega, ìwọ ni èyí yẹ fún o. Ẹ ṣé o bàbá mímọ́, ẹ ṣé o. Àwọn ẹdúpẹ́ lọ́wọ́ rẹ bàbá mímọ́, ṣé bí wọ́n lọ́pẹ́ yẹ fún o bàbá, ìwọ lógo yẹ fún o bàbá. Alpha Omega o, ìwọ lọ́pẹ́ yẹ. Alpha Omega, ìwọ ni èyí yẹ fún o. Olúwa ẹ ṣeun, nítorí pé ẹ̀yin ló ní ògo lórílẹ̀ Yorùbá, nítorí pé ẹ̀yin náà ni yóò gba ògo títí ayé lórílẹ̀-èdè Yorùbá. Olúwa ẹ ṣeun, Olúwa gbé yín ga, ẹ gba ọpẹ́ wa, ẹ gba ìyìn wa, ẹ gba ọpẹ́ wa, ẹ gba ìyìn wa ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín Jésù, àmín Jésù Kristi. A lọ gbàdúrà eléyìí tó next báyìí wípé Olúwa wá pe orúkọ Jésù ní pẹ̀lú iná, ẹ pe orúkọ Jésù ní pẹ̀lú iná, ẹ pe orúkọ Jésù ní pẹ̀lú àrá. Ẹ gbé báìbù yẹn, ẹ má gbàgbé o, that is our weapon. Ohun ìjà wa ni, ẹ gbé, ẹ má gbàgbé. A pe orúkọ Jésù ní pẹ̀lú iná, a pe orúkọ Jésù ní pẹ̀lú àrá. A wá bẹ̀rẹ̀ sí ní gbà. Olúwa, gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, Olúwa fi wọ́n ṣòfò dànù bí omi ẹ̀fọ́. Àní dákẹ́, àní dákẹ́, àní sinmi ọtí tíri ayọ̀ wa bá tẹ̀ wá lọ́wọ́ lórílẹ̀-èdè Yorùbá. Bá a ṣe máa gbà ní yẹjẹ́ gbà taratara tọkàntọkàn. Ibi ọ̀tẹ̀ bá pé orúkọ Jésù pẹ̀lú iná, ẹ wá pé Olúwa. Gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, gbogbo àwọn tó ṣe inúnibíni sí ọmọ Yorùbá, gbogbo àwọn Fúlàní, àwọn Haúsá tí wọ́n pa àwọn ọmọ Yorùbá bí ẹni pa ẹyẹ. Gbogbo àwọn ìka governors tí wọ́n lọ kidnap àwọn ẹni ẹlẹ́ni nílé, tí wọ́n kó àwọn sójà àti ìbọn lọ bá àwọn ẹni ẹlẹ́ni nílé, tí wọ́n lọ kidnap wọn nílé. Àbá ọmọ Yorùbá sí ọmọ Yorùbá, Olúwa fi gbogbo wọn ṣòfò dànù bí omi ẹ̀fọ́. And that until our better become best. Ẹ gbàdúrà, ẹ lànà, ẹ pe orúkọ Jésù, ẹ bẹ̀rẹ̀ sí ní gbà, ẹ bẹ̀rẹ̀ sí ní gbà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá, Ọlọ́run Àkàndélẹ́dẹ́, Ọlọ́run Mẹ́dàáyé ṣe. A pè Ọlọ́run wa. Olúwa jàre. Ọlọ́run orí òkè àánú ní ìlú Èrìò Èkìtì. Olúwa, gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, gbogbo àwọn ìka ènìyàn tí wọ́n kó ogun jà Yorùbá, gbogbo àwọn tí wọ́n lọ ń gbé, tí wọ́n kidnap àwọn ọmọ Yorùbá, tí wọ́n lọ ń pa wọ́n, gbogbo àwọn tí àwọn ìka Fúlàní, àwọn ìka Haúsá,
àtàwọn ìka governors tí wọ́n lọ kidnap àwọn ẹni ẹlẹ́ni nílé, tí wọ́n rán àwọn sójà àwọn ọmọ wọn kán lọ máa kidnap àwọn ẹni ẹlẹ́ni nínú ilé. Olúwa Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá fi wọ́n ṣòfò dànù, nítorí pé òfò ni omi ẹ̀fọ́ ń ṣe. Tí a bá jẹ ẹ̀fọ́ tí a bọ̀, ẹ̀fọ́ ibẹ̀ la máa ń jẹ, omi rẹ̀ kò kí ń wúlò, ó máa ṣòfò dànù ni. Nítorí pé wọn wúlò fún orílẹ̀-èdè Yorùbá, a rò wípé wọ́n máa wúlò ni, àti elect wọn sórí oyè gẹ́gẹ́ bí ẹ̀fọ́, a rò wípé wọ́n máa ṣeéṣe pé wọ́n máa wúlò ni, ṣùgbọ́n wọn wúlò. Àsìkò ti tó kán ṣòfò dànù. Gbogbo àwọn Haúsá tí wọ́n jọ orílẹ̀-èdè Yorùbá lẹ́nu, Olúwa fi wọ́n ṣòfò dànù. Gbogbo àwọn Fúlàní tí wọ́n jọ orílẹ̀-èdè Yorùbá lẹ́nu, Olúwa fi wọ́n ṣòfò dànù. Gbogbo àwọn governors ìkà, àwọn senator ìkà, àwọn house of rep ìkà, president ìkà, gbogbo wọn látún lọ sí bẹ́ẹ̀ yẹn tí wọ́n ṣe inú ní bíni sí orílẹ̀-èdè Yorùbá. Olúwa o, nínú àánú rẹ, Olúwa nínú ìbínú rẹ, Olúwa fi wọ́n ṣòfò dànù. Nínú ìbínú rẹ, Olúwa fi wọ́n ṣòfò dànù. Tí wọ́n bá kọ̀ pé wọ́n ní fi ọmọ Yorùbá sílẹ̀ lálàáfíà, Olúwa fi wọ́n ṣòfò dànù. Gbogbo àwọn ìka ènìyàn tí wọ́n fi àwọn ọmọ Yorùbá ṣòfò dànù, Olúwa fi wọ́n ṣòfò dànù. Ẹ̀mí mímọ́, Olúwa gbàgbára lọ́wọ́ wọn kó fi wọ́n ṣòfò dànù. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù, bẹ́ẹ̀ náà ló sì máa rí. Àmín ní orúkọ Jésù. A gbàdúrà tó next báyìí wípé Olúwa, àwa fi Sunday Igboho àti Koiki àti gbogbo àwọn Koiki, gbogbo àwọn tó ń tẹ̀lé wọn tó jìjọ ń ja ìjà ní orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́, àwọn tí a mọ̀, àwọn tá a mọ orúkọ wọn gbogbo tó jìjọ ń ja ìjà lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Yorùbá. A fẹ́ gbàdúrà fún wọn báyìí. Olúwa kó ró wọn lágbára iná. Wàá máa dárúkọ wọn: Sunday Igboho, Koiki àti gbogbo àwọn tá a mọ orúkọ tó ń tẹ̀lé wọn tó jìjọ ń ja ìjà lórílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́. Olúwa gbàdúrà fún wọn. Olúwa ró wọn lágbára iná. Agbára tí ogun ayé ò lè borí rẹ̀, agbára tí ogun ọ̀tá ò lè borí rẹ̀, Olúwa gbé wọ̀ wọ́n. Ọwọ́ ayé má jẹ́ ó ká wọn. Olúwa ró wọn lágbára. Ọwọ́ ayé má jẹ́ ó ká wọn, ọwọ́ ọ̀tá má jẹ́ ó ká wọn. Ẹ gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa, a fi gbogbo àwọn tó ń ja ìjà orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́, a fi wọ́n lé ọ lọ́wọ́, bẹ̀rẹ̀ lórí Sunday Igboho dé orí Koiki, dé orí gbogbo àwọn tá a mọ orúkọ wọn tí wọ́n parapọ̀ mọ́ Sunday Igboho, tí wọ́n dìjọ ń ja ìjà lọ́wọ́lọ́wọ́. Olúwa, ẹ̀mí mímọ́ ró wọn lágbára. Olúwa ró wọn lágbára. Olúwa ró wọn lágbára. Agbára iná tí bẹ nínú orúkọ Jésù, Olúwa fi ró wọn. Agbára ńlá tí bẹ nínú ẹ̀jẹ̀ Jésù, Olúwa gbé wọ̀ wọ́n. Agbára tí ọwọ́ ọ̀tá ò lè ká, agbára tí ogun ènìyàn ò lè borí rẹ̀, agbára tí ọwọ́ ọ̀tá ò lè ká, agbára tí ọfà ọ̀tá ò lè wọ̀ ní orúkọ Jésù, Olúwa gbé wọ̀ wọ́n. Olúwa gbé wọ̀ wọ́n. Agbára iná tí bẹ nínú orúkọ Jésù, Olúwa fi ró wọn. Olúwa fi ró wọn. Olúwa ró wọn lágbára. Gbogbo àwọn ènìyàn tí wọ́n bọ́ síta tí wọ́n ja ìjà orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́, Olúwa o, àtàwọn tó sì máa jáde, Olúwa ró wọn lágbára. Olúwa ró wọn lágbára. Olúwa gbé wọn wọ̀ bí ẹ̀wù. 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 Olúwa ró wọn lágbára. Ogun ayé ò gbọdọ̀ borí Koiki. Ogun ayé ò gbọdọ̀ borí Sunday Igboho. Ogun ayé ò gbọdọ̀ borí gbogbo àwọn tí wọ́n ja ìjà lọ́wọ́lọ́wọ́ báyìí. Olúwa o, bẹ́ẹ̀ jà náà jà. Olúwa ṣáájú ogun fún wọn. Ẹ̀yin ogun ọ̀run o, ẹ sọ̀kalẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́. Ẹ máa bá wa ja ogun náà lọ. Ẹ máa bá wa ja ogun náà lọ. Olúwa máa jọba ká máa tẹ̀lé ọ. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Àmín ní orúkọ Jésù. Àwa gba èyí tó next báyìí wípé okùn méjì. Èyí tí a fẹ́ gbà ní, a fẹ́ gbà fún gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ka ọ̀rọ̀ Yorùbá sí, tí wọ́n ka ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sí, tí wọ́n fi àdúrà ran orílẹ̀-èdè Yorùbá
kí wọ́n fi àdúrà ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fi àdúrà ràn orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́, gbogbo àwọn tí ọ̀rọ̀ Yorùbá ká lára títí dé orí ẹ̀mí gan fúnra mi, títí dé orí yèyé dára talks, gbogbo àwọn bẹ́ẹ̀ lọ tí wọ́n wà lórí social media tí wọ́n ń jà fún orílẹ̀-èdè Yorùbá, tí wọ́n ń jà lọ́tún tí wọ́n ń jà lósì, tí wọ́n gbàdúrà lọ́tún tí wọ́n gbà lósì, tí wọ́n gbààwẹ̀ lórí orílẹ̀-èdè Yorùbá. A fẹ́ gbàdúrà fún gbogbo wa yẹn kí Ọlọ́run kó rọ̀ wá lágbára, ọfà yóò gbọ́dọ̀ bà wá. Gbogbo àwa tá a wà lórí social media tá ń jà tá ń kígbe tíkankíkan lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá, kí Ọlọ́run kó rọ̀ wá lágbára dé orí Koiki, dé orí ẹ̀mí gan fúnra mi ẹ̀rí Olúwa, dé orí yèyé dára talks àti bẹ́ẹ̀ lọ tó wà lórí social media tí wọ́n gbàdúrà lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá, pé kí Ọlọ́run kó gbà wá sílẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn, pé kí Ọlọ́run kó gbà wá sílẹ̀ lọ́wọ́ àwọn agbénipa. Gbogbo wa yẹn gbàdúrà fún gbogbo wa báyìí. Olúwa kó rọ̀ wá lágbára iná rẹ̀, ọfà yóò gbọ́dọ̀ bà wá, ọwọ́ yóò gbọ́dọ̀ ká wa, àti gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ká lára, tí wọ́n ja ìjà orílẹ̀-èdè Yorùbá, tí wọ́n ké tíkankíkan lọ́sàn-án àti lówùúrọ̀. Ó yẹ ẹ jẹ́ gbàdúrà ní fún wọn, ẹ jẹ́ pe orúkọ Jésù, ká pe orúkọ Jésù pẹ̀lú iná. Ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún gbogbo wa báyìí. k'Ọlọ́run rọ̀ wá lágbára. Ọfà kọ́fà tí ẹnikẹ́ni bá ta kó máa padà lé wọn lórí ni. Agbára tí ń dá ọfà padà sórí ọlọ́fà, agbára tí ń dá ibi padà sórí oníbi, kí Olúwa kó gbé wọ̀ wá, kí Olúwa kó fi rọ̀ wá. Ó yẹ gbàdúrà, pe orúkọ Jésù pẹ̀lú iná. Gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá mi o àti Ọlọ́run mi, ọba tó ní ipá àti agbára, ọba tó ní gbogbo agbára láyé àti ní ọ̀run, ní ìkáwọ́ ìkàsẹ̀ rẹ̀. Ọba tó ní ogun náà kì í ṣe tèmi, ó ní tòun ni, ó ní òun ó jà, òun ó sì fún mi ní ìṣẹ́gun. Ó ní ogun Yorùbá tòun ni, òun ó jà, òun ó sì fún gbogbo wa ní ìṣẹ́gun lórílẹ̀-èdè Yorùbá. Olúwa, a ti sá wá sí abẹ́ ààbò rẹ̀. Gbogbo àwa tí a jẹ́ front line lórí social media, tá ń gbàdúrà, tá ń kígbe kíkankíkan lọ́sàn àti lóru nítorí orílẹ̀-èdè Yorùbá. Olúwa rọ̀ wá lágbára, Olúwa rọ̀ wá lágbára iná rẹ̀. Olúwa gbé wa wọ̀ bí ẹ̀wù. Olúwa rọ̀ wá lágbára, agbára tí ń dá ibi padà sórí oníbi, agbára tí ń dá ọfà padà sórí àwọn agbókèrè táfà ìbànújẹ́, ní orúkọ Jésù. Olúwa gbé wọ̀ wá, Olúwa gbé wọ̀ wá, Olúwa gbé wọ̀ wá. Ẹ̀mí àwọn wòlíì o, àní agbára ńlá láti orí ìtẹ́ wá. Agbára má ṣe níbi tèmi ni, agbára má fọwọ́ kan tèmi ní ṣe. Olúwa o, Olúwa gbé wọ̀ wá, Olúwa gbé wọ̀ yèyé dára talks, Olúwa gbé wọ̀ Koiki, Olúwa gbé wọ̀ ẹ̀rí Olúwa, Olúwa gbé wọ̀ wá o, àti gbogbo àwọn bẹ́ẹ̀ tó wà lórí social media, àwọn ọmọ Yorùbá gbogbo tó wà lórí social media tó ń gbàdúrà kíkankíkan, tó ń gbàdúrà, tó ń kígbe lọ́sàn àti lóru lórí ọ̀rọ̀ Yorùbá. Olúwa o, ẹ̀mí máa rọ̀ wá lágbára, Olúwa rọ̀ wá lágbára. Agbára iná rẹ̀ Olúwa fi rọ̀ wá, agbára tí ẹnikẹ́ni ò lè ṣe níbi Olúwa fi rọ̀ wá, agbára tí ẹnikẹ́ni ò lè ta lọ́fà Olúwa fi rọ̀ wá. Olúwa fi agbára ńlá rẹ̀ rọ̀ wá, Olúwa fi rọ̀ àwọn ẹbí wa, Olúwa fi rọ̀ àwọn ọmọ wa. A máa yìn ọ́ bàbá. Gbogbo ọwọ́ kọ́wọ́ tí àwọn ìkà bá ti gbé nítorí tiwa lórúkọ Jésù kó máa padà lé wọn lórí. Gbogbo ọfà kọ́fà tí ẹnikẹ́ni tí wọ́n bí nínú obìnrin tó bá ta nítorí tèmi, nítorí Koiki, nítorí tèyé dára, nítorí ti Sunday Igboho, nítorí ti gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lórí social media tá ń jà kíkankíkan lórí ọ̀rọ̀ Yorùbá. Ọfà kọ́fà tí ẹnikẹ́ni bá ta fún ibi nítorí tiwa lórúkọ Jésù kó máa padà lé wọn lórí pẹ̀lú agbára iná Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì. Ó ti rí bẹ́ẹ̀, ó sì ti ṣẹ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó rí títí ayé, ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín ní orúkọ Jésù, àmín ní orúkọ Jésù, 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 ní orúkọ Jésù Kristi olùgbàlà. Olúwa dúpẹ́. Nítorí wípé wíwí ni tiwa ṣe bẹ ní ọwọ́ rẹ Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì. Nítorí pé wíwí ni tiwa ṣe bẹ lọ́wọ́ bàbá mi tó dá ọ̀run àti ayé. Olúwa dúpẹ́. Olúwa gbé ọ̀gá nítorí pé ò ní fi wá sílẹ̀. Nítorí pé ò fi wá sílẹ̀ rí ní orílẹ̀-èdè Yorùbá.
ò ní fi wá sílẹ̀, ò dá wa dá wàhálà àti ìdààmú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Yorùbá. Olúwa ẹ ṣé gba ọpẹ́ kẹ́ gbà yín wá. Àtọ́bàjáyé ẹ ṣé gba ọpẹ́ kẹ́ gbà yín wá. Ọlọ́run ìmọ́lẹ̀ gba ọpẹ́ kẹ́ gbà yín wá. Ọlọ́run wá wíwí ni tiwa àṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀yin ọba alààyè. Ó ní kí a béèrè wípé ìwọ ó fi fún wa. Ó ní kí a kígbe pé ọ́ níjọ́ ìpọ́njú, níjọ́ ìṣòro, ó ní ó dá wa lóhùn. Bẹ́ẹ̀ ni ìgbà ìpọ́njú rẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá, a ti kígbe pé Ọlọ́run wa, a ti kígbe pé Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá. Olúwa dá wa lóhùn. Olúwa fi àṣẹ dá wa lóhùn. Ẹ̀ṣẹ̀ wa má jẹ́ kó dènà àdúrà wa lórí orílẹ̀-èdè Yorùbá. A mọ̀ wípé a ti ṣẹ̀ sí ọ ní orílẹ̀-èdè Yorùbá. Ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ èyí tí àwọn ọba tí wọ́n ti ta sílẹ̀, ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ èyí tí àwọn governors ti ta sílẹ̀ lórílẹ̀-èdè Yorùbá, ẹ̀jẹ̀ àwọn innocent one èyí tí àwọn senators, àwọn house of reps tí gbogbo àwọn tó ti ta sílẹ̀ lórílẹ̀-èdè Yorùbá, àwọn common chairman gan, torí pé wọ́n fẹ́ jẹ chairman local government, àfi kán sì lọ fi ẹ̀jẹ̀ àwọn innocent one kán lọ fi wẹ̀ kán lọ mú. Olúwa má ro tẹ̀ṣẹ̀ wa. Olúwa tó bá ro tẹ̀ṣẹ̀ wa lórí orílẹ̀-èdè Yorùbá, ogun Fúlàní á borí wa, ogun àwọn Haúsá á borí wa lórílẹ̀-èdè Yorùbá. Olúwa tó bá ro tẹ̀ṣẹ̀ wa, Jésù. Bàbá má ro tẹ̀ṣẹ̀ wa lórílẹ̀-èdè Yorùbá ní àkókò yìí. Olúwa, àkókò yìí kọ́ ni. Má ro tẹ̀ṣẹ̀ wa lórílẹ̀-èdè Yorùbá. Olúwa, àkókò yìí kọ́ ló má ro tẹ̀ṣẹ̀ wa ní orílẹ̀-èdè Yorùbá. Ọlọ́run jàre, Ọlọ́run jàre nínú àánú rẹ̀. Má ro tẹ̀ṣẹ̀ wa lórílẹ̀-èdè Yorùbá lákòókò yìí. Tó bá ro tẹ̀ṣẹ̀ wa, ogun ayé á borí wa lórílẹ̀-èdè Yorùbá. Olúwa, Olúwa jàre, Olúwa jàre. A fi orílẹ̀-èdè Yorùbá fún ọ, a fi sílẹ̀ fún Olúwa. Tìrẹ ni o, Olúwa. A fi sílẹ̀ fún ọ, Bàbá mímọ́. Orílẹ̀-èdè Yorùbá dọ̀wọ́ rẹ̀ o, tìrẹ ni o, Olúwa. Olúwa, Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá, àsìkò yìí kọ́ ló máa ro tẹ̀ṣẹ̀ wa lórí orílẹ̀-èdè Yorùbá. Má ro tẹ̀ṣẹ̀ wa lásìkò yìí. Má ro tẹ̀ṣẹ̀ wa lásìkò yìí. Olúwa, Olúwa ṣàánú fún wa lórí orílẹ̀-èdè Yorùbá. Olúwa ṣàánú fún wa, nítorí pé ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní ó ṣàánú fún àwọn tí ó ṣàánú fún. Olúwa, ká orílẹ̀-èdè Yorùbá yẹ fún àánú rẹ̀ ní àkókò yìí. Olúwa jàre dáhùn sọ̀rọ̀ wa. Olúwa dáhùn sọ̀rọ̀ wa. Tó bá dá orílẹ̀-èdè Yorùbá dá wàhálà yá, Olúwa, ogun ayé á borí wa. Ogun ayé á borí wa lórílẹ̀-èdè Yorùbá. Ogun ọ̀tá á borí wa tó bá dá wa dá. Ọlọ́run jàre, jàre Jésù. Olúwa jàre. Ọlọ́run jàre, bójú àánú rẹ̀ wò wá. Bójú àánú rẹ̀ wò orílẹ̀-èdè Yorùbá. Àsìkò yìí kọ́. Má ro tẹ̀ṣẹ̀ wa ní àsìkò yìí. Má ro tẹ̀ṣẹ̀ wa ní àsìkò yìí lórílẹ̀-èdè Yorùbá. Ọlọ́run ṣàánú. Bójú àánú rẹ̀ wọlé. Bójú àánú rẹ̀ wò wá lórílẹ̀-èdè Yorùbá. Kó ṣàánú fún wa, Olúwa, lásìkò yìí. A nílò rẹ̀, Ọlọ́run pàjáwìrì. Ọlọ́run pàjáwìrì, Ọlọ́run kíákíá. A nílò ìrànlọ́wọ́ rẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá ní àkókò yìí. A nílò ìrànlọ́wọ́ rẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá ní àkókò yìí. Olúwa, Olúwa dáhùn sí ọ̀rọ̀ wa. Olúwa gbè wá níjà. Olúwa dáhùn sí ọ̀rọ̀ wa. Olúwa gbè wá níjà. Ìjà náà sì rẹ̀ ní Olúwa. Ìjà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Yorùbá ti rẹ̀ ní Olúwa. Olúwa gba ìjà náà jà, nítorí pé ológun ni Olúwa. Ológun ni orúkọ rẹ̀ jẹ́. Ó sì ní pé ìjà náà sì rẹ̀ ni. Ó ní ó jà. Ó fún orílẹ̀-èdè Yorùbá
Yorùbá ní ìsinmi. Olúwa bá wa ṣẹ́gun. Olúwa ṣẹ́ ogun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́. Olúwa bá wa ṣẹ́gun. Olúwa fún wa ní ìsinmi. Olúwa fún wa ní ìsinmi. Olúwa ṣàánú fún wa. A máa yìn ọ́ bàbá. A máa gbé ọ̀gá. A máa gbé ọ̀gá. Thank you, Lord. Olúwa ẹ ṣé. Olúwa dúpẹ́. Nítorí pé ẹ̀yin lọ́ba tí ń gbàdúrà. Ẹ ṣeun bàbá. Ní orúkọ Jésù Kristi. Olúwa àti olùgbàlà wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Thank you, Daddy Lord. Thank you, Almighty God. Thank you, King of Kings. Thank you, Lord of Lords. Thank you, El Shaddai. We bless your holy name, Lord. We worship you. And we will forever bless you, Daddy. Thank you, Jesus. Ẹ ṣé gbogbo ẹ̀yin ènìyàn mi tẹ́ darapọ̀ mọ́ mi fún àdúrà yìí ní wákàtí ọ̀wọ̀ yìí. Mo dúpẹ́ gan ni ojú òní tì yín. Bẹ́ẹ̀ ni ayé kò mà ní béèrè pé Ọlọ́run wa dà ní orílẹ̀-èdè Yorùbá. Ayé ò ní béèrè pé Ọlọ́run wa dà ní orílẹ̀-èdè Yorùbá. Agbégbá ṣẹ́gun, aṣẹ́gun àti àjogún ni a jẹ́. Aṣẹ́gun àti àjogún ni a jẹ́. Nípa ẹ̀jẹ̀ Kristi àní ìṣẹ́gun. Bólúwa jẹ́ tiwa kì yóò ṣubú. Kò sógun tó lè borí agbára rẹ̀ o. Aṣẹ́gun ni wá onílẹ̀ Yorùbá. Aṣẹ́gun ni wá o nípa ẹ̀jẹ̀ Jésù. Bàbá fún wa ní ìṣẹ́gun nílẹ̀-èdè Yorùbá o. Nípa ẹ̀jẹ̀ Jésù. Ẹni tápá fẹ́lẹ́ṣẹ̀ síbẹ̀ ó wá ohun jọba àwájú aṣẹ́gun lọ. Àwájú aṣẹ́gun lọ. Aṣẹ́gun ni wá. Aṣẹ́gun ni wá ní orílẹ̀-èdè Yorùbá. Aṣẹ́gun ni wá ní orílẹ̀-èdè Yorùbá. Àwa ló máa ṣẹ́ ogun ọ̀tá ní orílẹ̀-èdè Yorùbá. Àwa ló máa ṣẹ́ ogun Fúlàní ní orílẹ̀-èdè Yorùbá. Àwa ló máa ṣẹ́ ogun àwọn Haúsá ní orílẹ̀-èdè Yorùbá. Àwa la máa ṣẹ́ ogun àwọn evil governors ní orílẹ̀-èdè Yorùbá. Ojú ọ̀rọ̀ ní lékè omi, àwa ló máa lékè ogun àwọn evil governors ní orílẹ̀-èdè Yorùbá. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín. Àmín Jésù. I love you all. Thank you for coming. Please, we are here again on this podium tomorrow. Tomorrow at 2 p.m. Central Time, 3 p.m. Eastern Time, 9 p.m. Nigerian time by God's grace. And that should be around 8 p.m. or something, London time. Please join us. Join us if you are with us. I don't see any reason why you cannot join prayer for Yoruba Nation at this time around with what we are going through over there. I don't see any reason why you cannot join the prayer for Yoruba Nation, for your nation. Ìlú abínibí rẹ, níbi tí a fi orí rẹ sọlẹ̀ sí, kó tó wá da queen, kó tó wá da prince, kó tó wá da princess. Nílùú òyìnbó, nílùú òyìnbó, àlejò ní àjòjì ló jẹ́, it doesn't matter. Ẹnìkan ní ọmọ Amẹ́ríkà lòun ní òun àkọ́kọ́ gbàdúrà fún Amẹ́ríkà kóhun tó gbàdúrà fún ìlú òun. Sorry. Ilé làbọ̀ sinmi oko tí Amẹ́ríkà bá lé ọ lónìí ilé ibi tó ń padà sí nìyẹn ní orílẹ̀-èdè Yorùbá. Tí Amẹ́ríkà bá lé ọ lónìí sọ fún mi tí ìlú rẹ ò dẹ̀ ṣe é dé bó ló fẹ́ lọ, bó ló fẹ́ gbà lọ. Bẹ́ẹ̀ ni, bí o ti rántí ìlú onílùú rántí ìlú rẹ. Jésù á wà pẹ̀lú wa. Join our prayer tomorrow at 2 p.m. By God's grace, these 7 days prayers and fasting will end next week, Saturday, on the 13th. By God's grace, it will end on the 13th of March. The Lord God Almighty will be with you. Ẹ bá wa invite àwọn ọ̀rẹ́ yín káwọn náà join wa ká dìjọ gbàdúrà fún orílẹ̀-èdè Yorùbá wa. Ọmọ Odùduwà ní gbogbo wa. Ó lè sọ tó pé torí pé ó ti wà ní ìlú àjòjì, ìlú àwọn òyìnbó. Ó ti ń sọ ànàgbà smẹ́smẹ́ so fẹ́ gbàgbé ìlú ẹ̀. Kò sí tó kẹ́ nípa tó ń ṣẹlẹ̀ nílùú Yorùbá òkùnkùn sí níbẹ̀. Sorry for you, you are a bastard. If at this time around you cannot pray for your country, Yoruba land, you are a bastard. Because one day, something will happen.
and you may need to go back to your country. Where are you going to go? What are you going to do? I don't even care whatever is going on there. And since I'm not there, my children are not there. Sorry for you, you are a bastard. Ẹ jẹ́ á dìjọ gbàdúrà fún ìlú tá ti wá. Ìlú tí a ti wá nìyẹn tí wọ́n fi orí wa sọlẹ̀ sí ibẹ̀ ní ìlú wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ̀mí mímọ́ á ràn wá lọ́wọ́. Ọlọ́run á bá wa ṣe ogun náà. Ogun náà ó ti di ṣíṣẹ́ ní orúkọ Jésù. I love you all. I hope to see you tomorrow by God's grace, and invite your friend to join the program. And there's a lot of prayers on my YouTube. You can plug in, subscribe to my page on YouTube. There's a lot of prayers over there too. I love you all with the love of God. See you.